Hello, hi everyone. Welcome to Crossblog XTV. Please don't forget to subscribe, like, and share. Drop your comment down below. Àwọn ọmọ mi Tope Alabi ti jáde báyìí o. Wọ́n advise àwọn young artists, gospel artists pé ẹ ṣọ́ra ẹ wà nínú ẹ̀mí, pé oríṣiríṣi invitation lẹ máa rí lọ́dọ̀ àwọn pastors. Ọlọ́run dẹ̀ ló mẹ́ni tó ń sí òun. Wọ́n ní àjẹ́ oṣó gan máa tún pè yín sí altar, pé kò ń ṣe pé wọ́n ń pè yín pé kẹ́ lè jẹ́ kí wọ́n àwọn popular, wọ́n ń pè yín kẹ́ lè já ògo yín bọ́lẹ̀ ni. Gbogbo aládé ń rí nǹkan tó ń ṣẹlẹ̀ láàrin àwọn gospel artists yìí. Wọ́n dẹ̀ tún sọ pé even àwọn olórin ẹ̀mí mi tó fẹ́ di star, wọ́n ní wọn kò sí nǹkan tí wọn ò ní fẹ́ ṣe. Wọ́n ní pé wọ́n ní pé kán rọra máa ṣe because wọ́n máa ní ògo yẹn tó bá yẹ ó lè parẹ́. Ṣé mọ̀ pé mọ́mí Tope Alabi náà ti pẹ́ nínú iṣẹ́ Olúwa yìí, so wọ́n ní ìmọ̀, wọ́n mọ̀ nǹkan tó ń sọ. Ẹ̀yin tèmi, ẹ drop comment yín, ẹ like and share. Kí ló really ṣẹlẹ̀ gangan náà? Ẹ jẹ́ ká jọ gbọ́ lẹ́nu mọ́mí Tope Alabi. Bí Olúwa bá pè ọ́ láti wá ṣiṣẹ́ orin, àkọ́kọ́ ni wípé o gbọ́dọ̀ gba àdúrà fún ẹ̀mí ìmọ̀lára, the spirit of discernment. Spirit of discernment. Nígbà téèyàn bá gbọ́, téèyàn bá fẹ́ máa kọrin, tó bá wùyàn láti máa kọrin, ṣe rí kò síbi téèyàn ò kí ń fẹ́ lọ. Torí wàá fẹ́ showcase talent tó níyẹn. So oṣó máa pè ẹ́, àwọn náà máa ní altar. Àjẹ́ máa pè ẹ́, wọ́n máa ní altar. Àwọn ènìyàn tí ò dá máa pè ẹ́, àwọn náà máa ní altar. Kódà olórin ẹgbẹ́ rẹ̀ gan á tún pè ẹ́. Pípè tó fẹ́ pè ẹ́ yẹn kì í ṣe láti ṣe ẹ́ lóore, kì í ṣe pé o fẹ́ gun platform wọn láti di ní ńlá, o fẹ́ gun orí platform wọn kó o lè já ògo tiẹ̀ bọ́lẹ̀ kan lè rí lónìí. So àkọ́kọ́ àdúrà lẹ́yìn ìpà tó ti fayé ẹ̀ fún Jésù tán, ò ní pé ẹ̀mí ìmọ̀lára, ó gbọ́dọ̀ mẹ́ntì wàá tẹ̀lé nínú iṣẹ́ yìí. Tó o bá mẹ́ntì wàá tẹ̀lé, wàá ṣìyàn tẹ̀lé. Ènìyàn gidi á dẹ̀ dàbí ènìyàn burúkú lójú ẹ̀. Èèyàn tí ò dá yẹn gangan láwá dàbí èèyàn gidi lójú ẹ̀. Wàá wá ṣìyàn tẹ̀lé. Téèyàn bá ti wá ṣìyàn tẹ̀lé yẹn, á wá máa tì í, á máa tiraka, á máa wò pé wáì tó ṣe ń dá fáwọn kan tí ò dá fún àwọn. Àkọ́kọ́ ni spirit of discernment. Ẹlẹ́ẹ̀kejì, ó ní ẹ̀mí tó ń wá Ọlọ́run, tó ń wá ojú Ọlọ́run ní kọ̀kọ̀ tí kìí ṣe ní gbangba. Ọ̀tọ̀ ni àdúrà gbogbogbò, ọ̀tọ̀ ni àdúrà tó lọ ń gbà ní church. Ìwọ àtọlọ́run gbọ́dọ̀ ní face me and face you. Ìwọ àtọlọ́run gbọ́dọ̀ ní face me and face you. Rúùmù ọ̀kan báyìí, rúùmù tiẹ̀ rè lọ́ọ̀kan báyìí. O máa fèsì Ọlọ́run báyìí. O máa ṣe díẹ̀díẹ̀ ni o. Kì í ṣe ẹ̀kan náà ló máa face me and face you pẹ̀lú Ọlọ́run o. Ṣùgbọ́n wàá bẹ̀rẹ̀ díẹ̀díẹ̀. A music minister tí ò kí ń study Bible. A music minister tí ò gbọ́ nǹkan kan lẹ́nu Ọlọ́run. A music minister tí ò kí ń gbàdúrà. A music minister tó ń fẹ́ sá eré, tó fẹ́ di star by force by fire. Àwọn tó bá ń ṣe bẹ́ẹ̀, wọ́n máa ń di star, ṣùgbọ́n wọ́n máa ń parẹ́ lójijì. Torí wọ́n á fi ìlọ̀kulọ̀ lọ̀ wọ́n. Ìdí dẹ̀ ni wípé wọn ò wá ojú Ọlọ́run fúnra wọn. A music minister must be a prophet. Ibà lásán tó bá fẹ́ ṣe àwọn ọmọ mi ńlé, Olúwa máa sọ fún mi ní ó kù ọ̀sẹ̀ kan tó fẹ́ ṣe bà. A ní lágbájá nínú àwọn ọmọ ẹ ti ní stress, ó máa ní bà. So nǹkan báyìí ni kò sọ fún un lẹ̀ kó má bàa pọ̀. Màá dẹ̀ pè wọ́n lágbájá tó bá fi máa di Monday, ó máa bẹ̀rẹ̀ sí ní feel fever. You must be a prophet. Tó o bá kí ṣe prophet, ṣó o mọ̀ pé èèyàn máa lùlù lẹ́yìn ẹ̀.
àwọn kan máa tẹ keyboard lẹ́yìn ẹ̀, àwọn kan máa ṣe gbá máa ṣàgbọ̀ lẹ́yìn ẹ̀. O ò lè dá nìkan lọ kọrin. Tó bá tẹ̀ ẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ bó jẹ́ èèyàn méjì á sì máa tẹ̀lé ẹ. Sórí inú àwọn méjì yẹn, Judas kan, Simon Peter kan. Among the two. Nítorí àwọn méjì tó tẹ̀lé ẹ yẹn, èèyàn mẹ́fà ò lè tẹ̀lé ẹ kí Judas má sí inú wọn. Tí Jésù bá lè carry ẹ over, o lè carry ẹ over. You can't carry it over as well. So if you are not a prophet, So wàá jẹ́ wòlíì. báwo ló ṣe máa mọ ẹni yẹn? How do you recognize and discern? Ó dẹ̀ máa mọ̀ láti má lè kúrò. So that you not send the person away. O tún tí ìgbọ́ yẹn rí. Wàá mọ Judas inú báńdì You ẹ̀, know that Judas, o dẹ̀ ní lè. but you not send the person away. O ti mọ protocol ẹ̀. tẹ́ ẹ bá lè rí àmì ṣe gbogbo ogun tó lóhùn ní gbọ́ tó lóhùn ní gbà lórí ayé yín iná agbára ọlọ́run máa jó dànù. Kí lè nǹkan tẹ̀ ń là kọjá tó dàbí pé ẹ ti wá ọ̀nà àbáyọ ṣùgbọ́n tí ẹ ti rí ọ̀nà àbáyọ. Ẹ ti pàdé wòlíì yín ló fà ṣùgbọ́n arán mi sí ọ lónìí dádì, arán mi sí ọ lónìí mọ́mì. Olúwa lòun fẹ́ ṣe nǹkan ńlá nínú ayé yín. Olúwa sọ wípé gbogbo tẹ̀ ń là kọjá yín òun fẹ́ fi òpin sí. Kí nìkan tẹ̀ ń là kọjá lórí ìgbéyàwó ni, lórí ọmọ ni, lórí iṣẹ́ ni, níbi gbogbo ni, bóyá ogun kan ló dàbí pé ogun yẹn le, ẹ ti gbìyànjú kò tí ì sí ọ̀nà àbáyọ. Ẹ jẹ́ àjọ gbàdúrà, ẹ jẹ́ àjọ wá ojú Olúwa, kí làṣírí ogun yẹn gangan, ẹ jẹ́ àjọ wádìí lọ́wọ́ Ọlọ́run, ká dẹ̀ mọ ọ̀nà àbáyọ. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ fi pè mí fún àdúrà àti ọ̀nà àbáyọ, òun náà ni +234 70 25 47 5427 +234 70 25 47 5427. Bẹ́ẹ̀ ṣe ń pè mí fún àdúrà lórúkọ Jésù ẹ máa rí ìyanu.